ìdí tí mo ṣe fẹ́ dupò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun rèé, Omisore ló sọ bẹ́ẹ̀. Àgbà nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC sẹ́nitọ̀ Iyọlá Omisore ó mà ti kéde èròǹgbà rẹ̀ láti dupò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ní ọdún 2026 lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú náà. Omisore, ẹni tó fìgbà kan jẹ́ igbákejì gómìnà, ó mà kéde yìí ní ojú òpó X rẹ̀ ní ọjọ́ Sátidé, tó sì ní òun yóò jẹ́ kí ìkéde òun kó mà di mímọ̀. Omisore ó mà sọ lójú òpó X rẹ̀ pé ẹ̀yin èèyàn mi ní ìpínlẹ̀ Ọ̀ṣun, lẹ́yìn ọ̀pọ̀ ìjíròrò àti ìfọ̀rọ̀wánilẹ́nuwò, mo ti pinnu láti kéde èròǹgbà mi láti jáde dupò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ní ọdún 2026 lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú wa tí ń ṣe APC. Ó wá fi kọ́rọ̀ rẹ̀ pé ìpolongo ìbò òun yóò mà dá lórí dídá ìrètí àwọn èèyàn padà, mímú àtúnṣe bá ìṣèjọba àti pípèsè ọjọ́ ọ̀la rere fún àwọn èèyàn ìpínlẹ̀ náà. Omisore ní èyí kì í ṣe iṣẹ́ mi nìkan, àjọṣepọ̀ wa ni. Mò ń pè yín pé kí ẹ wá fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú mi láti gbé ìpínlẹ̀ Ọ̀ṣun síwájú sí i. Bákan náà, Omisore ó mà ló mà dupò gómìnà ní ọdún 2014 lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú PDP kó tó di wípé ó mà darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC. Ìgbàgbọ́ wa ni wípé ó wà lára àwọn olùdíje tó ṣeé ṣe kí wọ́n gba tíkẹ́ẹ̀tì láti sojú ẹgbẹ́ òṣèlú APC nínú ètò ìdìbò tó ń bọ̀. Omisore ó mà jẹ́ igbákejì gómìnà láàrin ọdún 1999 sí ọdún 2003 lábẹ́ ẹgbẹ́ òṣèlú Alliance for Democracy AD, tó sì tún di sẹ́nitọ̀ tó sojú ìpínlẹ̀ Ọ̀ṣun láàrin 2003 sí 2011. Sẹ́nitọ̀ Omisore ó fìdí rẹmi nínú ìbò gómìnà lọ́dún 2014 nígbàtí Rauf Arẹ́gbẹ́ṣọlá tó mà wọlé ètò ìdìbò náà. Bákan náà, ó mà ló mà tún wà nínú ẹgbẹ́ òṣèlú Social Democratic Party SDP nígbà kan rí. Omisore ó mà tún dupò gómìnà lọ́dún 2018 kó tó di wípé ó darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC ní ọdún 2021. Lára àwọn ipò tí Omisore tó ti dìmú rí, ipò akọ̀wé àgbà fún ẹgbẹ́ òṣèlú APC òun ló tún dìmú. Bákan náà, Omisore sọ̀rọ̀, ó ní ẹ wò ó, ẹran ni mò ń fọwọ́ sọ kì í ṣe gúngùn. Lágbára Ọlọ́run ọba, mo ti fi èròǹgbà mi léde báyìí wípé mo fẹ́ dupò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tó bá dọdún 2026. Mo sì nígbàgbọ́ pé àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n máa dìbò fún mi tí mo sì máa wọlé, torí pé iṣẹ́ pọ̀ tí mo fẹ́ ṣe ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Adúàgbòlùwàtóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kí wá bá wa tẹ notification bell láti lè máa àwọn ètò alákòójọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ wò wá o, a kú ìsinmi òní, ọ̀pọ̀ ìsinmi báyìí ńlá ṣe lókè èèpẹ̀ o.